rí fídíò tí mo fẹ́ ṣe lọ́tẹ̀ mo direct sí Yinka Ayefele èyí ni ọ̀rọ̀ tí máa sọ last ṣe rí ọ̀rọ̀ tí máa tún wá sọ nínú fídíò yìí ta lọ́lọ́run ti wulẹ̀ sọ èmi kò fẹ́ fi àfikún sí ni ṣe rí brother wa Yinka Ayefele kò sí nǹkan kan tó bá yín jà ṣe rí nǹkan táwọn oníṣẹ̀ṣe ẹ̀ṣẹ̀ ilẹ̀ àwọn babaláwo tó wà ní tó jẹ́ kọ̀sọ́dí àwọn òrìṣà yìí nǹkan tó fi ń bèrè ẹni yìí ni wípé ó ti pẹ́ tó ti ń tàbùkù bá àwọn òrìṣà yìí pé àwọn òrìṣà yìí wọ́n mú ẹ̀jẹ̀ èèyàn wọ́n mú kinní kan wọ́n mú gbádá so nǹkan táwọn oníṣẹ̀ṣe àwọn irú èmi sìn èmi ò tí ì rí òòṣà tí wọ́n fi èèyàn bọ́ rí but èèyàn tó wá sọ wípé òun pààyàn 78 sí ìdí òòṣà kan àwọn làwọn oníṣẹ̀ṣe àwọn tó jẹ́ babaláwo tó wà ní tó jẹ́ kọ̀sọ́jà àwọn òòṣà yìí fi ń béèrè wípé jọ tí o bá mọ òòṣà tó ń pa èèyàn lóṣooṣù tó jẹ́ wípé bóyá èèyàn 78 ló ti pa fún tí wọ́n ò dẹ̀ pamọ́ tí wọ́n ti ronú pìwàdà ó ṣeé ṣe kí àwọn ẹlòmíín sì máa lọ sí ibẹ̀ lọ́ máa pààyàn. wàá pẹ́ akéde odua. ó pọ̀ ǹjọ́ yẹ yín nǹkan táwọn babaláwo ṣe ń béèrè pé àwọn fẹ́ rẹ́ nìyẹn pé kọ́ mú kẹ́ni ẹ mú ọ dé ìdí òòṣà yẹn ṣẹ́rí but nínú ọ̀rọ̀ tẹ́ni ẹ sọ èmi mọ̀ wípé kò ń ṣe òòṣà lẹ́ni ẹ mì oògùn tó ṣe fún ló ń dì má dẹ̀ ẹ̀jẹ̀ so mistake tẹ́ni ẹ wá ṣe ni wípé oògùn ló yẹ kó pè nǹkan yẹn ó wá lọ pè lóòṣà so àwọn babaláwo láti máa fọ òòṣà mọ́ láti ẹnu àbùkù tó ti máa taba òòṣà tipẹ́tipẹ́ làwọn babaláwo fẹ́ máa fọ̀ mọ́ pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá o for example nsìn ní ìjẹta mo rí èèyàn kan èmi tiẹ̀ náà tèmi ni so bí ṣe sọ̀kalẹ̀ láti inú mọ́tò lẹ́ni wá sọ pé bẹ́ẹ̀ ni ẹ ṣe ń lanu mo ti mọ̀ pé ẹni máa mọ̀ mí ìsílẹ̀ kò jẹ́ pé lára fans àwọn akéde ni pé sọ pé akéde mo ní èmi gọ́sẹ̀ mo ti rí pé bẹ́ẹ̀ facial expression yẹn mo ti rí pé ó dàbí pé mọ̀ mí ló bá dá èmi àwa là ń bá wọn pò online mo ní mo ti mọ̀ pé mùsùlùmí ni torí mi ò àwọn christian máa ń understand mo ní kí ló dé ó wá ní pé ọ̀rọ̀ tá à ń bá wọn sọ yẹn ó lọ fà gan mo ní ó wá sọ̀rọ̀ kan concerning interview tí Yinka Ayefele ṣe fẹ́ nìyẹn pé ṣé nǹkan tá à ń pè wọ́n sí ni ká máa imagine ẹni tí Yinka Ayefele gbé wá tó lọ pààyàn 78 fóòṣà wọn ò pé nǹkan yẹn defamation of character of òrìṣà ni nǹkan yẹn ò ṣẹlẹ̀ ló bá sọ pé irọ́ ni ó ṣẹlẹ̀ ẹ máa wo irú nǹkan yẹn nísìnyí ẹni ẹ sọ testimony ẹ kò mọ̀ wípé òun tún lọ ń ta àbùkù bá wọn religion ẹlòmíì nǹkan tẹlòmíì gbà ẹlòmíì ó ti lọ ń ta àbùkù bá nísìnyí ọ̀gbẹ́ni ẹ̀sìn ó tẹ̀ ṣe kí n ó ní òun ẹ máa tó máa jọ ṣe fídíò so nínú fídíò tá a bá jọ ṣe yẹn màá wá fi òye ẹ̀ yé pé kò sóòṣà kan lẹ̀ Yorùbá o tó ń mu ẹ̀jẹ̀ èèyàn o ẹ máa tún drop video ẹ máa rí màtẹ́ni yẹn kẹ́lí bá mọ̀ pé akéde òun parọ́ nǹkan tẹ́ni yẹn sọ fún mi lọ́jọ́ tó rí mi yẹn gangan a máa tún sọ pé kó repeat ẹ̀ torí ọ̀rọ̀ interview tí ẹni tí Yinka Ayefele gbé wá òun ló mú bẹnu pé òòṣà tó mú ẹ̀jẹ̀ 78 nítorí náà làwọn babaláwo yìí ṣe fẹ́ kọ gbogbo nǹkan tí òòṣà kan bá wà lóòótọ́ tó bá mú ẹ̀jẹ̀ èèyàn àwọn babaláwo á lè dẹ́kun ẹ̀ sódà kò ní bá tún gba ẹ̀jẹ̀ àwọn èèyàn mọ́ nǹkan tó fi ń wá ẹni ẹnìyẹn kò ṣe pé fún jàǹbá wọn ò ṣe ní at least ibi tó ti róòṣà á gbé wọn lọ síbẹ̀ tó wáyé pé nǹkan tó jẹ́ wípé àwọn babaláwo yẹn lè sọ pé òòṣà igbó ni ilé ẹ̀ wọ́n á sọ pé igbó ni. a lè rí àrídájú pé òòṣà báyìí ló ń fi. for example gbà tí èèyàn kan mo ṣáà Yinka Ayefele ẹ̀yin náà wá ń bí ìgbà kan lèèyàn kọ́ sọ pé ẹ ṣògùn owó ẹ ṣe kinní kan to the extent wípé ẹni ẹ tún sọ́kò yín lójú kẹ́lẹ́ bá mọ̀ pé àwọn ẹlòmíì wọ́n lè go extra length láti lè sọ wípé àwọn ń wá fame wọn rẹ́ láti sọ pé àwọn dí fame èèyàn kankan fi popular so bọ́ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn ìbátẹ́dẹ̀ rẹ nìyẹn ẹni ẹ pé kò rí bẹ́ẹ̀ so ó ṣeé ṣe kí nǹkan tẹ́ni yẹn sọ nínú fídíò ẹ̀ kó má rí bóyá lọ but àwọn èèyàn mélòó ló fẹ́ ní understanding táwa ní pé kò ń ṣe nǹkan tẹ́ni yẹn sọ ń bẹ̀ ló ń sọ kò ṣe nǹkan tó mì nínú fídíò yẹn ló ń sọ èèyàn mélòó ló fẹ́ ni so brother wa Yinka Ayefele mo ti lérò wípé pẹ̀lú nǹkan tó ìwọ̀nba kan tó ṣẹlẹ̀ yìí ẹ tún ti fi kọ́ ọgbọ́n sí ọgbọ́n ẹ tún ti kún yàtọ̀ sí tẹ́lẹ̀ anybody tẹ́ bá máa gbé wá tó bá máa ta bá believe èèyàn kan ẹ máa ètì ya máa caution ẹ pé program yìí o kò sí fún yẹn o àbí ẹ máa dá àwọn ọ̀rọ̀ kan pè ṣe understand akéde tún ti sọ ìmúdánidúró ó dàbọ̀. Kéde Oòduà.